Dédé àsìkò ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Baba ayérayé nínú àwọn ọ̀run, a dúpẹ́ fún oore ọ̀fẹ́ ńláńlá tí a fi rí ọjọ́ ajé mìíràn tí ẹ̀yin Olúwa fi dáàbò bò wá, tí ẹ fi àánú dá wa sí. Ògo ni fún orúkọ mímọ́ yín o. A gbé yín ga nítorí a kò sí níbi ìgbókùú pamọ́ sí o. Ọlọ́run ẹ ṣeun o, wọn kò wọn ẹsẹ̀ mẹ́fà fún wa. A sì wà lórí erùpẹ̀, a kò sí lábẹ́ erùpẹ̀. Ògo ni fún orúkọ yín. Ẹni ọjọ́ ajé, ayọ̀, ìbùkún, ìṣerere. Ẹ jẹ́ kó yà ilé wa lórúkọ Jésù. Ọ̀rọ̀ tí a gbọ́ lè ní kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín. Àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ, ẹni ọjọ́ ajé, ogúnjọ́ oṣù kọkànlá. Àkòrí tí a ó gbé yẹ̀wò sọ wípé má ṣe jẹ́ oníyèméjì, má ṣe jẹ́ oníyèméjì. A mú àkọ́sórí wa nínú ìwé Jákọ́bù orí ìkíní ẹsẹ̀ ìkẹjọ. Jákọ́bù orí ìkíní ẹsẹ̀ ìkẹjọ tí ó kà báyìí pé ènìyàn oníyèméjì jẹ́ aláìdúró ní ọ̀nà rẹ̀ gbogbo. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Àìsáyà orí ìkọkàndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹtàlá dé ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ìwé Àìsáyà orí ìkọkàndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹtàlá títí dé ẹsẹ̀ ìkẹrìndínlógún tí ó kà báyìí pé nítorí náà Olúwa wípé níwọ̀n bí àwọn ènìyàn mi ti fi ẹnu wọn fà mọ́ mi, tí wọ́n sì fi ètè wọn yìn mí, ṣùgbọ́n tí ọkàn wọn jìnnà sí mi, tí wọ́n sì bẹ̀rù mi nípa ìlànà ènìyàn tí a kọ́ wọn. Nítorí náà sì kíyèsi, èmi yóò máa ṣe iṣẹ́ ìyanu lọ láàárín àwọn ènìyàn yìí, àní iṣẹ́ ìyanu àti àjèjì. Ọgbọ́n àwọn ọlọ́gbọ́n wọn ni yóò sì ṣègbé, òye àwọn olóye wọn ni yóò sì pòórá. Ègbé ni fún àwọn tí wọ́n ń wá ọ̀nà láti fi ìpinnu búburú wọn pamọ́ kúrò lójú Olúwa, kì í ṣe tí iṣẹ́ wọn sì wà ní òkùnkùn, tí wọ́n sì ń wí pé ta ni ó rí wa, ta ni ó mọ̀ wá. Ìyípo yìí a lè ka amọ̀kòkò sí bí amọ̀ bí? Ohun tí a mọ̀ ti lè wí fún ẹni tí ó ṣe pé òun kò ṣe mí. Ìkòkò tí a mọ̀ lè wí fún ẹni tí ó mọ̀ pé òun kò mòye. Kí Olúwa kí ó bùkún kíkà àti gbígbọ́rọ̀ rẹ̀ wáyé. Tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní ẹni ọjọ́ ajé. Láti jẹ́ oníyèméjì ni kí a jẹ́ alágàbàgebè. Ìṣẹ́jú kan ó hùwà ní ọ̀nà kan, ní ìṣẹ́jú tó tẹ̀lé ó tún di ẹlòmíràn. Ó sọ nǹkan ní ibí àti nǹkan mìíràn tó yàtọ̀ ní ibòmíràn. Ìyẹn ni jíjẹ́ oníyèméjì. Ó sì jẹ́ àmì ọ̀kan tí kò mọ́. Gẹ́gẹ́ bí Jákọ́bù ti sọ nínú ìwé Jákọ́bù orí ìkẹrin ẹsẹ̀ ìkẹjọ. Ẹ súnmọ́ Ọlọ́run, òun sì súnmọ́ yín. Ẹ wẹ ọwọ́ yín mọ́, ẹ̀yin ẹlẹ́ṣẹ̀, ẹ sì ṣe ọkàn yín ní mímọ́, ẹ̀yin oníyèméjì. Nínú ìwé Mátíù orí ìkarùn ẹsẹ̀ ìkẹjọ, ó sọ pé kìkì àwọn onínú funfun ni yóò rí Ọlọ́run. Nítorí náà àwọn ènìyàn oníyèméjì kò ní dé ọ̀run rere o. Láti jẹ́ mímọ́ túmọ̀ sí kí ènìyàn kí ó ní ìkónú nìkan. Nígbà tí àwọn ènìyàn bá ń sọ̀rọ̀ nípa òwú funfun, ó túmọ̀ sí pé kò ní irúfẹ́ nǹkan mìíràn nínú. Funfun báláú ni. Ẹ̀wẹ̀, ó túmọ̀ sí ọ̀kan àti èrèdí kan ṣoṣo. Ọ̀kan lára àwọn ìdí tí mo fi fẹ́ràn ajá ni pé ó lè sọ nígbà tí inú ajá bá dùn tàbí tí inú rẹ̀ bá bàjẹ́, tí inú bá ń bí wọn. Wọn kò ní díbọ́n rárá o. Ó ṣe ni láàánú pé nígbà tí o bá dé ọ̀dọ̀ àwa ènìyàn, wọ́n lè máa rẹ́rìn sí ọ, ṣùgbọ́n kí wọ́n pinnu láti pa ọ́. Láti jẹ́ mímọ́ tàbí funfun túmọ̀ sí kò sí èké. Ìwé Jákọ́bù orí ìkarùn ẹsẹ̀ ìkejìlá. Ìyẹn ni ní ìgbà tí bẹ́ẹ̀ ni rẹ bá jẹ́ bẹ́ẹ̀ ni, tí bẹ́ẹ̀ kọ́ rẹ bá sì jẹ́ bẹ́ẹ̀ kọ́. Bí o bá dúró fún nǹkan, dúró fún ní gbogbo ọ̀nà. Nínú ìwé Lúùkù orí ìkẹsàn ẹsẹ̀ ìkọkàndínláàádọ́ta títí dé ẹsẹ̀ ìkejìléníọgọ́ta, Jésù Kristi wí fún wa ní àkàwé yìí nítorí ó wí pé ní kété tí a bá ti fi ọwọ́ wa lé ohun ìtúlẹ̀, a kò gbọdọ̀ bojú wẹ̀yìn o. Nínú ìwé Lúùkù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ kẹtàlá, ó sọ ní ọ̀nà mìíràn, kò sí ìránṣẹ́ kan tó lè sin Ọlọ́run méjì. Àṣebí yóò kórìíra ọ̀kan, yóò sì fẹ́ràn ìkejì,
tàbí yóò fi ara mọ́ ọ̀kan yóò sì yan èkejì ní ìpọ̀sìn. Ẹ̀yin kò lè sin Ọlọ́run pẹ̀lú mámónì. Bí o bá sin Ọlọ́run kan lónìí àti òmíràn lọ́la, oníyèméjì ni ọ́ o. Yan ẹni tí olúwa rẹ̀ jẹ́ kí o sì dúró títí di òpin. Bí o bá fẹ́ sin Ọlọ́run, má ṣe sin owó tàbí lọ sílé babaláwo ní ìkọ̀kọ̀. Sin Ọlọ́run, àní Ọlọ́run nìkan ṣoṣo. Ní ti èmi o, Jésù Kristi Olúwa ni èmi yóò máa sìn. Òun nìkan ni màá máa lọ tí màá bá lọ títí dé òpin. Mo tún sọ fún ọ, ará, ohunkóhun tí Ọlọ́run kò bá ṣe fún ọ, kò sí ẹlòmíràn tí ó lè ṣe o. Ọ̀pọ̀ nínú wa kò rí àǹfààní kíkún gbà láti ọ̀dọ̀ Jésù Kristi Olúwa nítorí a jẹ́ oníyèméjì. Ìwé Jákọ́bù orí ìkíní ẹsẹ̀ ìkẹfà dé ìkẹjọ wí pé oníyèméjì kò tilẹ̀ lè rí ohunkóhun gbà lọ́dọ̀ Ọlọ́run. Má ṣe jẹ́ oníyèméjì. Ọ̀rọ̀ àgbéyẹ̀wò: Jésù ń retí pé kí o ṣe àwọn iṣẹ́ tí òun ṣe àti àwọn iṣẹ́ ńláǹlà. Ọ̀pọ̀ ọ̀rọ̀ kò kún agbọ̀n, afẹ́fẹ́ ni máa ń gbé lọ. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ láti dúró ti Kristi, láti má jẹ́ oníyèméjì. Olúwabùkọ́lá Ayápé ni orúkọ mi. Nígbà tí a pàdé lọ́la, ó dàbọ̀.